Hello, my people. You are welcome to my channel, Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Ẹ tún kú dédé wòye o gbogbo ẹ̀yin alára wa. Káyọ̀dé ọmọ Àjàó ló kọ mi o. Ẹ kú wérèǹdé gbogbo ibi tẹ́ ti ń láǹfààní àti máa tẹ́tí gbọ́ mi gbójú wò mí. Ǹjẹ́ mo kí yín sí kó àwísí? Mo kí yín sí dùmọ̀rì àwísẹ̀. Mo kí yín sí mèrèǹdélú. Mo kí yín sí mẹ̀sàǹkárúfà. Mo kí yín sọ̀wọ̀nràn bí ojúmọ́ rere tí máa wá jí fọwọ́ lábá owó tétété. Ẹ kú kàlẹ̀ ń bẹ́hùn. Gbogbo ibikíbi tó ti lè wù kẹ́ ti lè máa gbọ́ mi fún tòní. Ṣé ẹ gbàgbé? Mo kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò Àgbàwábúra Bíèwè Òṣìọ́rí níbi tí a ti múra wá rántí àwọn onírúurú tá a ti gbé ṣe. Pàápàá jùlọ àkòrí kan là ń jẹ lẹ́nu lọ́ọ́lọ́ yìí tí mo gbé àlejò mi wá tí mo sọ pé tí wọ́n sì ń bá wa sọ̀rọ̀ lórí àṣà ìgbéyàwó. Wọ́n ti yànnàná díẹ̀ nínú àṣà ìgbéyàwó àmọ́ láǹfààní àti parí rẹ̀ nínú fọ́nrán àkọ́kọ́ tí mo fi léde ń bẹ̀. Àmọ́ ní báyìí oríṣi ìyàwó mélòó gan la nílẹ̀ Yorùbá? Irúfẹ́ ìyàwó mélòó ńlá ní nílẹ̀ kóòtù òjíire? Gbogbo ẹ̀yin Yorùbá, ẹ̀yin ọmọ Oòduà, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà nílé lóko lódò lẹ́yìn odi. Kẹ́ ẹ bá lè mọ̀ pé Yorùbá ló làṣà, Yorùbá ló sì lédè, Yorùbá náà ló ní ìṣẹ̀ṣe. Àní ẹ péjọba àbíbéèrà ṣe pé bo ṣúgà ẹ pé bètò yìí kẹ́ ẹ máa ṣe lálátàgbà ẹ máa fún akáàkiri bó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ti yín rèé tẹ́kọ̀ọ́ máa ṣalábàápàdé ètò wa lójú ìwòran tọ̀dọ̀ ti yín tẹ́ẹ̀dẹ̀ tí subscribe àbẹ́ẹ̀ tí follow wa ẹ gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ ní ìsìn ẹ sì tẹ notification button tó wà lọ́wọ́ òkè wọn láti lè mọ tún máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ní gbogbo ìgbàkúùgbà tá a bá ti fi fọ́nrán léde náà ni. Ẹ ṣeun, ẹ láìkì, ẹ sọ̀scribe, ẹ kọ́mẹ̀ǹtì, ẹ wá fi èròǹgbà yín sábàlá àríwísí. Wọn ò ní sọ̀jánu mínú continuity làwọn olóyìnbó ń pè é. Irúfẹ́ àṣà àgbéyàwó mélòó la nílẹ̀ Yorùbá? Mo tún ti lọ rèé bá bàbá mi o. Àlejò mi tí mo ń gbé wá tí ń bá wa sọ̀rọ̀ lé lórí rẹ̀ mo ti lọ gbé wọn wọlé dé. Ọmọọba Nurudeen Ọlágúnóyè Adéwọlé wọ́n ti wà ń kalẹ̀ ní sẹpẹ́sẹpẹ́ látún ti bá wa tàn mọ́lẹ̀ sí irú àṣà àgbéyàwó mélòó la ní nílẹ̀ Yorùbá. Kí sì ni àwọn ìtumọ̀ àwọn ìgbéyàwó kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá? Ẹ wá nǹkan fìdílé kan kájọ máa jẹ mùkútù ètò. Èmi á máa ní atukọ̀ ètò rèé bí ẹni tukọ̀ ojú omi, awakọ̀ ètò ní mí bí ẹni wakọ̀ ojú irin apàtẹ ètò mọ́kùtà. Káyọ̀dé ọmọ Àjàó yín rèé, ọmọ Ògbómọ̀ṣọ́ ajílétí àyàkókò nàkí ajímútábà lóògùn gbòmí kò gbọ́ ọmọ àfògbólàjà àìsá ni mí jagúnjọ bí ọmọ alákàtàkú ẹrẹ sọ̀hún kèétán ògbórí ẹlẹ́mọ̀sọ́ bo ogun ọmọ ajílétí wájú ẹ̀kẹ́ lógun ọmọ ọlọ́run ìgbẹ́kùn ni mí ìyá ńlá wọ ọlọ́jọ́ ọkà tó dùn yùgbàyùgbà ògbó oṣù nídìíyàn ògbó àgbàdo nídẹ̀kọ́ yan gan. Ẹ wo ẹ má jẹ́ ń pọ̀ lọ́rọ̀ bàbá mi àwọn ọmọ ọba Ọlágúnóyè wọ́n ti wà ń kalẹ̀ ní sẹpẹ́sẹpẹ́. Ẹ wá nǹkan fìdílé ẹ̀fà pèrètẹ́ ìkànnì Àgbàwábúra náà lẹ́wà bọ́ńbọ̀ náà jẹ́ ń gbàlejò mi wọlé ẹ̀kú kalẹ̀ ẹ̀ ńlẹ́ ń bẹ́ ń bá. Ohun tá a bá pè níṣẹ́ yàrá ọ̀rọ̀ tán ni yóò dà lọ́jọ́ iwájú. Kò sóhun tó wà lókè tí ò gbalẹ̀ kọjá rí. Ẹyọ oró àgbàdo ní dìrín. Ìkan òjò ní dàgbàrà. Àgbàrá òjò ní domi òkun domi ọ̀sà. Ẹyin adìẹ ní dòròmọdìẹ. Òròmọdìẹ ní dàgbébò òun àkùkọ. Agódóńgbó ní dẹṣin. Ìsín ẹja ní dàrọ̀ gidigba lálẹ́ odò. Ọmọdé òní ní dàgbà lọ́la. Àgbàwábúra Bíèwè Òṣìọ́rí. Ọmọdé ní ká fún gbogbo fún. Ẹ pàdé Káyọ̀dé Àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò Àgbàwábúra. A kú ojúmọ́ o. A kú àtàárọ̀. Tó bá jọ̀sán ló bá yín ẹ káàsán. Tó bá jálẹ̀ ní ẹkú àjálẹ̀, tó bá já àárọ̀ kùtùkùtù mo mọ̀ kí n yà mọ̀ kú òwúrọ̀ a kú àjíbọ̀ wá sáyé. Èmi náà ni ọmọọba yín Ọlágúnóyè Adéwọlé mo tún dé o kólókó oroko kólódò yẹ̀nà lórí ètò tá à ń bá bọ̀ ni o ìgbéyàwó nílẹ̀ Yorùbá ló làṣà, Yorùbá ló lédè. Báwo la ṣe ń ṣègbéyàwó nílẹ̀ Yorùbá? Oríṣiríṣi ìgbéyàwó mélòó la ní? Láyé àtijọ́ àwọn bàbá wa wọ́n gbọ́n o, ẹni tó bá sọ lẹ́nu ló sàpò ìyàkọ́ bí wọ́n ṣe ń ṣègbéyàwó bẹ́ẹ̀ ni wọ́n ní oríṣiríṣi rẹ̀.
àkọ́kọ́ ó ní àṣà ìgbéyàwó tó jẹ́ ìyàwó ọ̀sìngín, èkejì ó ní ìyàwó gbàmí-ò-ràmí, ẹwà rẹ̀ kẹta parí kege ó ní ìyàwó òpó sísú. Bẹ́ẹ̀ náà la níyàwó pàdé mi ń dìkọ̀ ó di mẹ́rin. A níyàwó tó jẹ́ wípé ìyàwó tí wọ́n bá ń ṣe nílẹ̀ Yorùbá àti ilé àtọ̀nà ni gbogbo wọn gbọ́dọ̀ dá sí, tí a mọ̀ sí ìyàwó ọ̀sìngín tí mo dárúkọ lákọ̀ọ́kọ́. Ṣùgbọ́n èyí tá a máa sọ níbẹ̀ lénìí ni ìyàwó gbàmí-ò-ràmí. Kí ni ìyàwó gbàmí-ò-ràmí ò nílẹ̀ Yorùbá? Ìyàwó gbàmí-ò-ràmí ni obìnrin tó jẹ́ wípé àìsàn ń bá a jà, oríṣiríṣi nǹkan ló ń ṣe é, wọ́n ti tọ́jú rẹ̀, wọ́n rí wò, wọ́n wá rí babaláwo kan àbí adáǹṣe àbí oníṣègùn tó fẹ́ tọ́jú arábìnrin náà. Báwo ni wọ́n ṣe wá ṣe é? Wọ́n gbé lọ sọ́dọ̀ àwọn bàbá oníṣègùn yìí ni o, wọ́n lọ tọ́jú rẹ̀. Bàbá oníṣègùn wọn sọ fún un pé iye báyìí lòun fẹ́ gbà tóun fi tọ́jú ọmọ yìí. Wọn ní kó mọ ṣe èso gbàtàrà ọmọ bá fi yá, àwọn ti wá owó táwọn fi tọ́jú ọmọbìnrin yìí. Ará babaláwo bá bẹ̀rẹ̀ iṣẹ́, oníṣègùn ó bẹ̀rẹ̀ ìwòsàn, adáǹṣe ó bẹ̀rẹ̀ jíjáwé àti wíwá egbò. Bára ọmọ náà ó ṣe yá, tẹ́lẹ̀dùwà bá wá fún babaláwo àbọ̀ oníṣègùn náà ṣe, tára ọmọbìnrin náà yá tán, yóò wá pe àwọn ẹbí rẹ̀, gbogbo yín pátápátá, ọmọbìnrin tẹ́ fi sọ́dọ̀ mi ara rẹ̀ ti yá o, ẹ bá ń kówó tí mo ní ẹ ó san láti fi tọ́jú arábìnrin yìí, ẹ wá mọ́mọ́ yín. Ṣùgbọ́n tí wọ́n bá sáré lọ sọ́tún tán sáré lọ sósì tí agbára wọn ò ká mọ́, èyí tó kù ní wípé kán padà sọ́dọ̀ babaláwo àbí adáǹṣe yìí, ẹ gbà wá o, àròwó san o. Ṣùgbọ́n inú wọn ó dùn torí àmọ́ pé àìsàn tí ń sọmọ yóò tún lè padà wá ń gbà míì, ṣáàtún wá tún mọ owó ni tàbí kẹ mọ́ sí káwọn mọ́ ròwó. Nítòkù ni pé kẹ ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ bá wa gbà á, ẹ rà wá kalẹ̀, a ò lówó tá a san ṣùgbọ́n ẹ bá a fi ṣe aya. A gbàgbọ́ wípé oníṣègùn ló lè sọkọ àbíkú. Tí wọ́n bá ti fún àwọn bàbá yìí pé babaláwo yà bí oníṣègùn pé ẹ dákun ẹ fi ṣaya, àtòkọ́ àtàyè rẹ̀ abùyín, ẹ gbà wá tọwọ́ tẹsẹ̀, ìyàwó gbàmí-ò-ràmí nìyí. Lẹ́yìn ìyàwó gbàmí-ò-ràmí tó bá ti lè ṣe táwọn bàbá ti àwọn ẹbí ti yọ̀ǹda tán, arábìnrin náà mọ̀ ti di ìyàwó fún babaláwo àbọ̀ oníṣègùn náà nù. Oníwà mọ́ tọ́jú rẹ̀, yóò di ìyàwó, yóò bímọ lọ́ọ̀dẹ rẹ̀. Bí wọ́n ṣe ń ṣe láyé ọjọ́ rẹ̀ o lórí ìyàwó gbàmí-ò-ràmí. Yàtọ̀ sí ìyàwó gbàmí-ò-ràmí, a mọ̀ níyàwó pàdé mi ń dìkọ̀. Kí ni ìyàwó pàdé mi ń dìkọ̀? Ṣé ẹ rántí láyé àtijọ́ kò sí ọkọ̀ tó wọ́pọ̀ bí ọkọ̀ ṣe wọ́pọ̀ láyé òde òní. Ó lè jẹ́ ọkọ̀ kan, ó lè jẹ́ tánlẹ̀sẹ̀, ó lè jẹ́ jági, ó lè jẹ́ èyí súnkẹrẹ fàkẹrẹ tó jẹ́ pé ìgbà tí ó bá dé gbòòrò wákàtí méjì ó ti lò ni wọ́n mọ́ ń lò láyé ọjọ́. Tí wọ́n bá ti wá di pé ọkùnrin àtobìnrin àfẹ́sọ́nà wọn jọ ń fẹ́ra wọn, àwọn ẹbí ọkọ àti ìyàwó wọn fara mọ́ kán fẹ́ra wọn. Àdéhùn wà láàrin ọkùnrin àtobìnrin pé àwé wà o, wọn gbà ká fẹ́ra wa o, ṣùgbọ́n tó ṣàlẹ̀ ní wípé èmi àti ẹ àjọ gbéra wa sá lọ. Tá bá ti wá gbéra wa sá lọ tán, ìgbà tí ó bá ikú bíi tábà ló bí ọdún 9 àbí 10 tá ti bímọ bíi 4 àbí 5, á padà wálé, á wàá ṣèdáná rẹ̀. Tí ìgbà tí àdéhùn yìí bá ti wáyé láàrin ọkùnrin àti ìyàwó, tó kù ní wípé kí wọ́n jí jáde ń dàjí nífẹ̀rẹ̀ kójúmọ́ tó mọ́, ibi wọ́n wà lọ sí ibi tí ọkọ̀ ti ń gbèrò ni wọ́n fi pè ní ìyàwó pàdé mi ń dìkọ̀, tó jẹ́ pé ojú ò tí ì mẹ́ni tó wà ní ọkọ̀. Tí obìnrin bá ti wọnú ọkọ̀, tọkùnrin náà wọnú ọkọ̀ tó di rẹ́rẹ́, ó dìgboro ibi tó jìnnà sí ìlú wọn ni wọ́n wà. Tó bá ti wá wà ń bẹ̀, gbàdúgbà ìpọ́dún 8 sí 9 sí 10 tí wọ́n ti bímọ tán nú, tán wá yọjú sílé. Àwa la gbọ́mọ lọ́mọ yín ò sọnù o, àwa ṣàlàyé fún yín ni o, ṣùgbọ́n àwa fẹ́ dáná báyìí, a fẹ́ fẹ́ ìyàwó wa ní sùlọ́kà. Ìyàwó pàdé mi ń dìkọ̀ nìyí. Yàtọ̀ sí ìyàwó pàdé mi ń dìkọ̀, Yorùbá mọ̀ níyàwó ọ̀sìngín. Ìyàwó ọ̀sìngín ni ìyàwó tó jẹ́ wípé àtilé àtọ̀nà àtẹbí àtará àtonílé àtàlejò ni wọ́n gbọ́ pé wọ́n ṣègbéyàwó. Ìyàwó ọ̀sìngín ìyàwó tó dáa jù nílẹ̀ Yorùbá ni. Yorùbá kì í pàdé ara wọn lójú ọ̀nà lẹ́sẹ̀ ògbèjì kan sọ pé àwọn ò fẹ́ra wọn. Ìgbà tí ọwọ́ bá pa tẹ́sẹ̀ ti pa tínú wọn ti dùn. Kódà láyé àtijọ́ wọ́n máa ń fọmọ fúnra wọn ni. Ọkùnrin kì í ṣàdédé wáyàwó fúnra rẹ̀, obìnrin kì í ṣàdédé wọkọ fúnra rẹ̀, ṣùgbọ́n gbà tó bá dìgbà mìíràn a ó tún mẹ́nuba kí là ń pè ní ìyàwó ọ̀sìngín. Ọ̀pọ̀lọpọ̀ gbèsè ló wà ńbẹ̀, ṣé bẹ́ẹ̀ lórí? Nítorí bẹ́ẹ̀ mọ́ láyé òde òní wọ̀lúpàrà yẹn kan pòró là ń ṣe. Elédùmarè á jẹ́ ká ju ọjọ́ mẹ́jọ òní lọ. Ẹ fún iṣẹ́ ẹ̀kú etí gbọ́ mi o, adúpẹ́ o, láyọ̀ la ó mọ̀ ríra. Ìbà ẹ̀yin àgbà tẹ́ dàgbà nínú àgbà tẹ́ kágbà dà, ọ̀rọ̀ ẹ̀yin àgbà mẹ́rígbà fẹ́ dàgbà, kábọ̀ ọ̀wọ̀ fàgbà tó rẹ́ni látọ̀ bí àgbà kò lè lákìsà bí àgbà, àmọ́ èmi ò ní gbà fàgbà lágbà òní láńgbáláńgbá tó fẹ́ gbà mí láyà níta gbangba. Àgbà wa búra wò
bẹ́wẹ̀ ò ṣe é rí. Hello, my people. Namibe Aroyoba. If you never subscribe to my YouTube channel, Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.